Ó ti ń lùlù yìí láti ọmọ ọdún mẹ́rin àbọ̀ ló ti ń lù. Ó ti bẹ̀rẹ̀ lù yẹn ká sọ pé bẹ̀rẹ̀ láti ọmọ ọdún mẹ́rin sọmọ ọdún mẹ́rin àbọ̀ ló ti mọ bàtà lù. Ìgbà tó pọ́ ọmọ ọdún mẹ́rin àbọ̀ yẹn ló bá bàbá wa pàdé ní resort. Bàbá wa Adéyẹyè Ògúnwùsì, kádépẹ́ lórí o, kábíyèsí o, ní bàbá wa rí, ni wọ́n pè é, ni wọ́n ṣàdúrà fún. Látọmọ ọdún mẹ́rin àbọ̀ yẹn ló ti bẹ̀rẹ̀ sí lu bàtà. Àmọ́ ṣá lẹ́yìn ìgbà yẹn mo wò pé kò yẹ kó mọ ní bàtà yìí. Mo tún wá kọ́ ní àwọn eré àwọn ìlú ìbílẹ̀ bí àwọn ìlú àgbámọ́lẹ̀, ìlú àgẹ̀rẹ̀, bàtà, gángan, ìyálù. Ìgbà tó wá máa pọ́mọ ọdún márùn-ún ó ti gbé sí orí ìlú yẹn. Lórí àgbámọ́lẹ̀ yẹn á lu ìlú 6 bó ṣe lù lọ́jọ́ children day yẹn á dẹ̀ pa òwe bíi 48 lórí ẹ̀. Ẹ kú dédé wòye ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa orí ìkànnì Ìfẹ́sùtúbọ̀ TV òun náà ló síbẹ̀ ẹ̀já sí. Aláǹfààní láti ṣe gbòǹgbẹ́ ọ̀dọ́mọdé tọ́lọ́run tó jogún ẹ̀bùn ńlá, ẹ̀bùn ìlú lílù. Àwa dúpẹ́ pé aláǹfààní inú wa dùn pé aláǹfààní láti wá ṣe kòǹgẹ́ òun náà lẹ́nu àti ẹni tó jẹ́ atọ́kùn ẹ̀ bẹ́ẹ̀ inú wa dùn. A fẹ́ bí wọ́n lè rí àwọn ìbéèrè kọ̀ọ̀kan nípa Dámiláre Agbáṣàga. Ẹ jọ̀ọ́ Dámiláre bó ṣe wà ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní lù ẹ́? Ó ti ń lùlù yìí láti ọmọ ọdún mẹ́rin àbọ̀. Ọdún mẹ́rin àbọ̀ ló ti ń lù. Ó ti bẹ̀rẹ̀ lù yẹn ká sọ pé bẹ̀rẹ̀ láti ọmọ ọdún mẹ́rin sọmọ ọdún mẹ́rin àbọ̀ ló ti mọ bàtà lù. Ìgbà tó pọ́ ọmọ ọdún mẹ́rin àbọ̀ yẹn ló bá bàbá wa pàdé ní resort. Bàbá wa Adéyẹyè Ògúnwùsì, kádépẹ́ lórí o, kábíyèsí o, ní bàbá wa rí, ni wọ́n pè é, ni wọ́n ṣàdúrà fún. Látọmọ ọdún mẹ́rin àbọ̀ yẹn ló ti bẹ̀rẹ̀ sí lu bàtà. Àmọ́ ṣá lẹ́yìn ìgbà yẹn mo wò pé kò yẹ kó mọ ní bàtà yìí. Mo tún wá kọ́ ní àwọn eré àwọn ìlú ìbílẹ̀ bí àwọn ìlú àgbámọ́lẹ̀, ìlú àgẹ̀rẹ̀, bàtà, gángan, ìyálù. Ìgbà tó wá máa pọ́mọ ọdún márùn-ún ó ti gbé sí orí ìlú yẹn. Lórí àgbámọ́lẹ̀ yẹn á lu ìlú 6 bó ṣe lù lọ́jọ́ children day yẹn á dẹ̀ pa òwe bíi 48 lórí ẹ̀. Ìgbà tọ́dún àyè wá dé yìí ó láǹfààní àti kópa ńbẹ̀ tí wọ́n dẹ̀ sọ pé audition wà. Ó ṣe audition lóòótọ́, Ọlọ́run gbà kó tó wọ́n mú un. Ó máa kópa nínú àwọn tó máa ṣe competition bí léyìí. Pẹ̀lú àrà tí Dámiláre tó ń dá yìí, ilẹ̀ lérò pé irú ìrànlọ́wọ́ tó tún lè ní láti lè tẹ̀síwájú ní báyìí lọ. Ìrànlọ́wọ́ tó lè ní ó pọ̀. Ṣé àmọ́ pé bó ṣe wà yìí àwọn ọmọ tẹ̀wé owó èyí mi nìkan ni mò ń gbé. Ìgbà tí ò sí ọ̀nà àbáyọ náà ni mo gbé sọ́nà yìí pé wọ́n á lè Ọlọ́run lè ti bẹ̀rẹ̀ ràn mí lọ́wọ́ láti lè rán wọn skul dáadáa torí pé bó ṣe wà kò ní ìyá mọ́. Láti bí ọmọ ọdún mẹ́rin mo ti ń gbé wọn bọ̀. Ìrànlọ́wọ́ tí mo rò pé bó ṣe wà ni pé tí mo bá rẹ́ni tó lè bá mi gbé, tó lè tún kàwé jù báyìí lọ, tó tún lè ní ìdánilẹ́kọ̀ọ́ fún ìlú yìí, bàtà ńlá, àwọn ìlú àgẹ̀rẹ̀ yẹn tó bá ní wọ́n máa tún pín sí i. Torí bó ṣe wà yìí tó bá gbá ìlú àgbámọ́lẹ̀ ẹ̀ mú kò sára tí ò lè fi dá. Àwọn nǹkan tí mo tún wò tó fi jẹ́ nǹkan àṣà wa nìyẹn. Àwọn olólùfẹ́ ẹ̀rọ náà tó ń wà ní báyìí. Fún àǹfààní ẹ̀yin tẹ́ bá ń wà láti ṣe Dámiláre Agbáṣàga, bóyá ẹ fẹ́ ṣe àwọn ayẹyẹ, ẹ fẹ́ ṣe oríṣiríṣi àwọn ayẹyẹ nípa àṣà. Bẹ́ẹ̀ni, ẹ fẹ́ ṣe ayẹyẹ lóríṣiríṣi. Bẹ́ẹ̀ni, ó wà. Kò sígbà tí wọ́n pè tí ò dáhùn, kò sí ìlú tí ò lè lọ. Irú àwọn ọ̀nà tẹ́sí lè gbà ràn lọ́wọ́ lédè náà láti jẹ́ pé kí iṣẹ́ náà kó tún lè fi bẹ́ẹ̀ kó tún rọrùn fún un. Bẹ́ẹ̀ni, báyìí lọ. Bẹ́ẹ̀ni, ó dáa. Ẹ ṣe àdúpẹ́. Ẹ jẹ́ ká gbọ́sẹ̀ Dámiláre, ẹ jẹ́ ká gbọ́sẹ̀ jẹ́ wò.
máa wò òkè.